la máa wò jẹ́ tútù la máa mú olúwẹ̀jà jáde nínú ibú omi omi ọlọ́lá. Yeah, FM báwo ni? Hello Fresh. Ṣó gbàgbé ọ̀rọ̀ àsọ tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ni ẹ? Oh, ṣé ti festival yẹn? Oh, Fresh mọ̀ lè pọ̀ fún ọ. Owó mọ̀ Shopman Boys lè borí wọlé o. Lówó ni kò sówó, mọ̀ akọ̀run mọ́ ní akọ̀wánlé akọ̀jókòó ni. You know as it dey go na ìwọ̀gàn tó yẹ pé níjọ́ mẹ́ta yà tú rẹ̀. Wọ́n pé wọ́n ló ń sustain wa. Kọ́ńdọ̀n lé níjà rẹ̀. Wo tó bá jọrọ owó yẹn súnmọ́ sí ni mo bá ní pé kí n wá gbé yín àmọ́ ó yẹ kó mọ̀ pé mo máa ní láti ṣe àwọn preparations kankan nílùú wa mo ní láti rí kábíyèsí and kí n rí àwọn òjòyè kankan kí n fún wọn lówó kí gbogbo arrangement yẹn kó lè solid ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ sórí tówó yẹn máa send owó sí account ẹ but nǹkan tó máa dùn mí ni wípé kí n send owó sí account yín kẹ́tù má wà o. wà á ti lọ síbi tá a tó wá. Okay, good. To buy send owó sí wa one hand. You get it. Ade tó bá ti ra alert, ade máa bọ̀. FM ó ṣùn pé máa wá. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀. Máa send owó sí account first thing tomorrow morning. But ó máa dùn mí tí bá send owó tẹ́ bá wá o. Lambo nǹkan mo ti pe fóònù náà títí. Òun àti Jude. Lambo. O lè get ẹ lórí aago. Lambo ń jẹ àwọn èèyàn lówó náà. Irú àwọn tó jẹ lówó tó ń pè yẹn. Wọ́n pa fóònù ẹ̀. Alright, bá mi kí wọn. Má worry, first thing tomorrow morning. Máa send owó yẹn sí mi. Since tètè get your call, bá mi kí wọn, ṣùgbọ́n. Kò sí problem. Wọ́n á gbọ́. Alright, one love. I'm on a fresh be that too. Ó ní bá festival tó fẹ́ ṣe ní ìlú àwọn èèyàn tó ń bá a sọ tẹ́lẹ̀ pé ó ti tó time. Pé báyà lè wá. Mo lè sọ pé nurse dey go now our boys kò sí anything and door by. So Lambo ló jẹyàn gbèsè kan ṣe pé àwa la jẹyàn ní gbèsè. Ó bí ṣe ń sọ lọ ó wá ní pé kí ló ń ṣẹlẹ̀ mo wá ní pé kó send owó sí wa bá lè wáyé owó sí wa ọ̀rẹ́ tó wá ní kó máa send ẹ̀ sínú account Jude so Jude tí wọ́n bá ti rí àyà láti ó ti yẹ lọ́ka mọ̀ ká gbórí wọ̀bẹ̀ ká tẹ lọ bá wọn native ṣeré ọmọ olú yẹn ti pẹ́ ti rán ọmọ òbí bá ṣeré. Anyway náà ṣe tẹ̀ rí ọ̀rọ̀ owó tẹ̀ sàn yẹn ní ti tèmi náà sí. Tó bá ti send owó yẹn jẹ́ ká fowó yẹn san gbèsè tajẹ so èmi á lè tán fóònù mi kọ́sọ́mọ́ mi sẹ́rí ò jẹ́ kí n gbádùn pẹ̀lú kọ́ màá lè tán fóònù sẹ́mo kí mi mo lọ knock face tí mo gba rice tí mo gba gàrí màá lè tán fóònù mi ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká fowó yẹn san gbèsè ká dẹ̀ jọ pa fóònù wa fún ọ̀rẹ́ wa létà ká wá tàn ká bẹ̀. Òkìlẹ̀ tí bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ báyìí náà. Irú ọ̀rọ̀ ìwo báwo. Kí ló tó sọ̀rọ̀ báyìí? Ó dẹ̀ sọ̀rọ̀ gbèsè ń sọ̀rọ̀ ráìsì wèrè kan. Ẹ ṣáà rà á jẹ gbèsè ni tó bá nọ́ọ̀kì fèsì nọ́ọ̀kì fèsì ní ẹ ṣé mi jẹ gbèsè ni. Èmi nìkan ni mo jẹ ráìsì. Mélòó ló ń jẹ ká jẹ náà? Mélòó lè tèmi gangan fúnra mi jẹ? Kí ló ṣẹlẹ̀? Ìwọ gangan fúnra ló ń jẹ gbogbo ẹ̀ náà. Ọ̀rọ̀ yóò tún wá lé náà kó lé o ọmọ kan tó máa ṣẹlẹ̀ Jude ọmọ tó máa ṣẹlẹ̀ Lambo tí Fresh bá ti send owó yìí sí wa you understand àmàmọ́ owó tí wàá nú ẹ̀ tá máa fi lọ sí abúlé wọn Fresh lọ sí festival ìyá kó ń fowó tiẹ̀ sọ. Ooo mi ò lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ṣe máa ń sọ̀rọ̀ gan gbà mí tó bá send owó sí àbá owó tí wọ́n máa fún ló àṣẹ àwọn nìyẹn àṣẹ òkè afẹ́ fowó wọ́n mú ti sàmọ̀ ẹgbẹ́ send sí wa ni sàmọ̀ ẹgbẹ́ send sí wa tó máa fi ṣí àwọn tó máa fún lókàn lọ́sọ̀ owó gbèsè àwa débẹ̀ à nílé gara nílé ìfowósápò àwọn abúlé yẹn náà máa ní láti náwó bẹ́ẹ̀ náà láti fún àwọn ẹlò àwọn ẹgbẹ́ send sí wa ni jọjọjọjọ àṣẹ àwọn èrè kọ̀ọ̀kan tó bá nílò kó jókòó sílé. Ìgbà tí màá mi sọ ẹgbẹ́ ń bọ̀ nínú mo máa ń ṣe bí n bí lígbẹ́ ń bọ̀. Ìwà ni wá máa wá bí ìyẹn ni wá mo sọ fún mọ́mí tẹ́lẹ̀ kí mò ń bọ̀. Ẹ wò ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe dé ó tiẹ̀ ti dá ẹ wò ṣẹ́rí èmi tiẹ̀ ń ronú bí mi ṣe máa padà sẹ́kù tẹ́lẹ̀ ni ṣẹ́rí ní ìtẹ̀tí wá dé ẹ má yẹ kí n purọ́ fún ṣe lọ́kàn mi balẹ̀ because èmi ti náwó tó kò sówó mọ́ lọ́wọ́ mi láti jẹ́ta tí mo ti dé bí mo ṣe ń ná fún Sisi lọ́ọ̀tún ni mo ń ná fún. Ìwọ náwó ẹ̀ fún Sisi owó tèmi ló ń dúró dè Joshua oníkan tó ń bọ́ ọmọdé sọ jẹ́ àlọ́. Hello my dear listen kò gbọ́ ọkọ̀ tábùrù ẹ̀ ń sọ owó ìwà nínú olówó jẹ́ ká ná. owó ìwà ìkájọ náà
ní kẹ́mi máa kówó tèmi kó òun máa kówó tiẹ̀ fún Sisi. ẹ̀gbọ́n mi di ajá lọ. abudí ní tó lókun tó lọ́sà omi ọlọ́lá náà máa jẹ́ pé ó máa pèsè fún yín. omi ọlọ́lá ìwọ ló máa sàn yẹn fún mi èmi ò mọ̀ tẹ́lẹ̀ náà mi padà wá sábúlé wọ́n ní já lọ. ẹ fọkàn balẹ̀ á gbé yín dẹ́kọ̀ á tún fún yín lówó. ẹ ṣe màmí. tútù la máa mú jẹ́ tútù la máa mú olúwẹ̀jà jáde nínú ibú omi ọ̀ọ́ omi ọlọ́lá omi rẹ̀ àmọ́ kí sómi àrífihàn omi tó mú ìlú tùbà ní o. Ẹ̀yin lóbìnrin kúkúrú tí ń lọ nígbà ọjà bá dúdọ̀. Ẹ̀yin lè yẹ ọgbọ́n pẹlẹngẹ. Ẹ̀yin lè yẹ abẹ́sẹ̀ pẹlẹngẹ. Mo ṣe bà. Kò bá fẹ́. Ajíkọ̀ dúdú òde ọ̀run. Ìfà nílòdì òní o. Ẹjọ́ ojú wa ṣe. Ìbá jímọ̀ kankan ẹwọ ọjọ́. Òòrùn kàtàrí gbogbogbò ẹwọ ọ̀sọ́. Òkùnkùn bírímù ẹwọ òru. Ẹjọ́ ojú wa ṣe lónìí o. Àṣẹ. Ìlú ìkọ́mọ̀rògùn ìgbóná. Àṣẹ. Kí ẹkú ọkẹ bí ẹkú. Àṣẹ. Nítorí ajé ìwẹ̀bí orí mi ò gbọ́dọ̀ wé sí ẹlọ́run. omi ọlọ́lá omi rẹ̀ àmọ́ kí sómi àrífihàn omi tó mú ìlú tùbà ní o. omi 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 ọlọ́lá omi 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 ọlọ́lá tí mo ní lọ́wọ́ bàbá omi ọlọ́lá wà lọ́wọ́ bàbá omi ọlọ́lá wà lọ́wọ́ omi tó mú ìlú tùbà ti ṣẹ́ tó mú ìlú tó rojọ́. sẹ́ni tó ń bómi ṣọ̀tá láyé ń bí omi làbùwẹ̀ omi làbùmú kò sẹ́ni lè bómi ṣọ̀tá o ìdí nìyí tó fi jẹ́ pàtàkì láyé wa ẹni bá wá mú mi tómi ń pa lórí tó fomi wẹ̀ tó ń jò lára kó ní tọ̀hún kí ẹ sára máa yọ omi tó kù tó kù làbọ́ lúwẹ̀ nílẹ̀ omi ọlọ́lá omi ní omi omi ọlọ́lá omi 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 ọlọ́lá ló sọ̀rọ̀ omi ọlọ́lá wà lọ́wọ́ omi ọlọ́lá wà lọ́wọ́ omi tó mú ìlú tó bá ti ṣẹ́ tó mú ìlú tó rọjò. ayé ẹ dákun ẹ gbọ́rọ̀ mi o. òjò ń rọ̀ ó mú mi wá omi ń sun nílẹ̀ ó ń domi a tún lè gbẹ̀lẹ̀ kákan mi àmì omi ṣàlàyé ń gbé nínú omi ṣàlẹ̀ já wà ọ́ ènìyàn ń jẹjà àjẹsánra bọ́mọdé gbóná wá ní ẹ̀kọ́ mi wá omi ṣe pàtàkì nínú ayé o omi ọlọ́lá omi ọmọ lórí omi. Àdúrà o, àdúrà o, ayé àdúrà o, àdúrà o, ẹ̀sọ́ lẹ̀ nílànà ìwádùn o, àdúrà o, ayé àdúrà o, àdúrà o, ayé àdúrà o, àdúrà o, ẹ̀sọ́ lẹ̀ nílànà ìwádùn o, àdúrà o. Yes.
ọdún akúyèdún. Gbogbo wa tá a péjú sọdún yìí látúnṣe mi lọ́dún tó ń bọ̀. Ọdọọdún ni sápó wọ́wé. A gbọ́dọ̀ mọ́ bọ́bọ̀ bì lórí àtẹ. A mọ̀ ọbẹ̀ o. Bójúmọ́ bá ti mọ̀ ya là pérégedé. Gbogbo wa lálà lówó lọ́wọ́. Àlà àlù láyé wa o. Ẹ wò ó bínú gbogbo wa ti ń dùn lórí òkè pẹ̀ní. Bẹ́ẹ̀ náà nínú ọlọ́lá ń dùn nísàlẹ̀ odò. Ó wá ní wí fún gbogbo yín o. Ó ní ẹ là ẹ lówó lọ́wọ́. Ẹ là ẹ bímọ lémọ. Ó ní ẹ là ẹ nire gbogbo. Ají nígboro, arìn nígboro, òjí ní kùtùkùtù fómi ìgboro bájú, òjí ní kùtùkùtù fómi ìgboro ṣiṣẹ́. Ẹ mọ̀ gboro ní sáré gọ̀lọ̀ntọ́. Adífẹ́ fún ọdẹ tí ó lọ rèé fi di apọ́ṣọ́kú láti wákàtí yìí lọ. Ikú ò ní pọ́npọ́n wá lójijì o. Kábíyèsí ọba Ayélabọ́lá tìlú Ayélabọ́lá orí òjẹ́ kọ́nà ọba lè ọ̀gùn oníṣẹ́ o àṣẹdọ̀wọ́ yín kábíyèsí o ẹsẹ̀. Yóò dá fún gbogbo wa o. A kú ọdún o. Àsìkò ìyèdùn. Àsìkò yìí nínú mi wá dùn gan. Eléyìí yẹ wá àbí ò yẹ wá? Ó yẹ wá. Àbẹ́yìn ò rí pé ọdún yìí dùn ó ní gbẹ́gbẹ́ nú. Àwọn ará Èkó tún wá. Kábíyèsí ó dẹ̀ dé yìí jùlọ gidi sojú mọ̀nàmọ̀nà. Olóyè. Àbẹ́ rí nǹkan. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà nídàálẹ̀ bíbá lẹ́sẹ̀ wọ́n sì pé torí gbogbo wọn ni wọ́n ń gbé òun rẹsẹ̀ níbi gbogbo tí wọ́n ti ń bẹ. Yóò dá fún gbogbo wa lẹ́ẹ̀kan sí o. Wọ́n ní ẹnu ẹja kéré ẹnu ẹja tóbi ẹnu ẹja ò kì í wó mi tiẹ̀ tì lódò àní wá orere tì nígbèsí ayé wa o. Àti wá bu òkèlè bàǹbà sọ́wọ́ báyìí lágbára lọ́wọ́ Elédùà ikú gbóná ò ní gbọ́bẹ̀ wájú ẹnìkan kan wa. Àṣìfà Kábíyèsí bàbá. àbí wò rí pé. Èmi náà ń wò. Àṣàkíyèsí. Balógun kábíyèsí bọ̀ tún yan àyò tuntun lọ́dún yìí o. Ẹ jẹ́ ká lọ bẹ́rẹ̀ àníyàn bọ̀ jíjẹ mímu ibẹ̀ lágbàlá yóò dá fún wa. Ó yá orí yìí dà. Mami lọ́dọ̀ ẹ̀ mami lọ́dọ̀. Gbogbo kékeré mami lọ́dọ̀. Ìyá mi lọ, bàbá mi lọ. Ìyá mi lọ, bàbá mi lọ. Gbogbo kékeré mami lọ́dọ̀. Mami lọ. Hey, my bully, sweet bad. Kai. Well, anyway, I'm with a problem. Nice shapes. FM lórúkọ mi. Dákun kí ni wí? Ebi ń sọ yí fún òun ó pọ̀ ni. Kí ni wí? It's okay. Listen, I understand. Kí ni wí? Well, anyway, I'm with a problem. Nice shapes. FM lórúkọ mi. Kọ́tọ́ ọ̀rẹ́ mi pè mí ẹ̀bọ̀ fẹ́ mi gbọ̀ngàn lórúkọ mi. Àwa ti kórè, ṣe understand? Ṣé àwọn crew mi lè rí yẹn, ẹ ti understand? Akọni ká wá sílé ká wá hard colour díẹ̀ sí káì, ẹ understand nǹkan tí mo mean. Anyway, ẹ̀dùn jù láti jẹ́ indigene kẹ́dẹ̀ máa gbé níbí. Àyẹ̀wò àtẹ̀yìn rí yìí, a lè gbé lọ sí Coca Touche life in Europe, kà sọ́yìn the big girls. You understand what I mean? You know what I'm saying? Ẹ dákun bí gbogbo yín ṣètò ìjọba yìí rádaràda dákun bí gbogbo abúlé wa ìṣètò yìí bí n bá wá wọ́kùnrin tí ń fẹ́ tí n bá wá ẹ dákun ṣé bí irú yín ni dákun. Mo ti ẹ̀ láìkí eléyìí tó. ẹ dákun bá wá dáadáa ní sọ̀rọ̀ kí ló ṣe wọ́n. Ṣàfihàn sára ni. Kí ni ṣe? Wọ́n á bá àwọn tiẹ̀ sọ̀rọ̀ wọn ọmọ ẹni.
sọ fún wọn pa fẹ́ gún wọn ni. nígbà tó jẹ́ púpọ̀nù ní ìwọ náà ó mọ̀ bóyin sí ní. dáadáa. ó jẹ́ kán tí ọ̀bọ ní bàtà ẹsẹ̀ wọn. wọ́n tẹ̀ ní kí ẹran ní ìwọ wa kọ ni bíi tìgbín wa ni mo bọ tí wọ́n kàkọ̀pọ̀ bíi tàlùbọ́sà. kó tó di pé ògòjọ́ wọn kí ọ̀bọ ní bàtà ẹsẹ̀ wọn tó mọ̀ pé owó oúnjẹ jẹ́ ọ̀rẹ́ mi já lọ. ẹ fẹ́ big up. I'm a free. Why did they do like this? You guys ain't like it. They go afford hands me. Sherry, I wanted the real. tó bá dọjọ́ Sunday tó bá post fún yín. Pẹ̀lú yẹ̀rì lọ́wọ́ yìí. Àwọn ọmọ wọn ní packaging o. mo lè local breeds. Àwọn ará play lọ́wọ́ package. Kúrò wọ́n pin. Àwọn ènìyàn wọ́n bá tó bá handle. wàá gbé bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wèrè rẹ o wọ́n jọ wèrè. Tó bá handle. ọmọ fresh. káì. gbà bẹ́ẹ̀ àwọn ọmọ ìlú ẹ̀ káì oúnjẹ ìlú ẹ̀ káì everything lu yìí káì ni as a matter of fact ọmọ ọdún lu yìí festival yìí mẹ́rin káì of the highest ni wo mo ti lọ sí festivals mo ti lọ sí different places but eléyìí mo rí rẹ̀ gbà tó yàn wọ kí ló ń porúkọ aṣọ lu yìí. nígbà tí wọ́n wọ àǹkárá. tí gbogbo ẹ yọ bẹ́ẹ̀. sọ́mi tó bá wọ jíǹsì ńkọ́. táàsì ń sáùtì tó bá wọ ìtìmọ́ láìkì yẹn ńkọ́ iye. àwọn ọmọ Saudi nìkan kọ́ ló ní kinní tà ń sọ yìí àwọn ọmọ Ghana gò dẹrùn wọn ò yàtọ̀ síra wọn. ẹ wo ẹ̀yin guys yẹ tẹ fẹ́ mú ọjọ́ obìnrin lọ ṣé torí obìnrin lẹ ṣe wá síbí ni àwọn ọmọ tó ní shape lẹ ń wà bí ó wà lára yín. but all the same pàdé mi go get there see sori ibi ta wáyé I know reason why tàbí tó ń wá síbí ni go get sori Fúnṣọ́ jẹ́ kí n pẹ́ lórúkọ ẹ̀ Fúnṣọ́ jẹ́ fi fresh ilẹ̀ nickname nìyẹn sori Fúnṣọ́ àti ń bá bọ̀ no be today guy you know wetin I dey talk now forget àti ń bá bọ̀ no be today school days la máa sọ ni àbí service days la máa sọ ni àtòparí service tó ń gbogbo àjọgbé àmẹ́rin get àti jìyà gan one for all for one láti ń bára wa ṣe láti yọjọ́ ẹ̀ now kó máa di 1 for 3 3 for nothing mo mọ̀ kọ́ tí mo sọ Fúnṣọ́ all of a sudden náà rí ẹ mọ́ by the time tó máa fi padà wá tó wá rà wá yìí ó wà dẹ́n tó ń fún wa lówó tó ń oúnjẹ fún wa tó ń rọtí fún wa tó ń lodge wa ní hotels tó ń gbé wa ṣayé Fúnṣọ́ káì for there kò yẹ kó rí báyìí kò sí nǹkan tó dùn tó yẹ pé káà náà wà báyìí kò yẹ pé tí wọ́n bá ṣe fàájì Monday káì on Tuesday me I go do Wednesday wọ́n á ṣe Thursday akọ̀ máa pín ṣe ni you understand kẹ́rù yìí má lọ pọ̀jù fún ẹ Fúnṣì wetin dey happen jẹ́ ká mọ̀ pàdé mi. ọ̀rẹ́ já wa sí ìjọ torí Ọlọ́run bó ṣe ń lọ gangan. Fẹ́mi ẹ̀yin guys fẹ́ mọ̀ reason tí mo fi ń freshen up. yes. ajá yín ṣe lè rántí ìjẹta táwọnú ìlú yìí ṣé ẹ notice ń pé wọ́n mi kan káàkiri sáwọn èèyàn lára and àwọn àbúrò mi lọ gbé igbá omi yẹn sórí. mo notice pé àwọn àbúrò títí ẹ gangan àwọn ìbejì yẹn ni wọ́n gbé igbá kan sórí tí ìyá kan tí à ń wọ omi yẹn báyìí tó ń wọn káàkiri tó tún wọn sáwọn èèyàn lára nǹkan tí mo kàn notice lọ́jọ́ yẹn nìyẹn tí gbogbo ẹ̀dẹ́ lọ lẹ́tùn lọ́sì. dami sáwọn èèyàn lára bọ́yìn dami sáwọn lára nínú wọn dùn. ṣé rí omi yẹn spiritual water ni. Ṣínẹ́kẹ́. omi yẹn tó bá fún ẹ ní létù nínú ẹ ó ti dọlọ́lá nìyẹn. àwọn àbúrò mi tó wá ń gbé yẹn wọ́n ń gbé nítorí pé àwọn ní Ifá mú nísìn kó máa bu omi àwọn nìkan lẹ́nu ìbò ètò yìí pé ọjẹ́ virgin. omi yẹn wá ní mo bẹ̀bẹ̀ fún nígbà tó rí pé yà ń jẹ mí má bẹ̀bẹ̀ fún ẹ má jẹ́ kí yà jẹ mí gbé náà ẹ bá mi bu omi díẹ̀ wọ́n ní pé omi yẹn ò ṣeé bù wọ́n ní láti mú mi lọ sí ọ̀dọ̀ Ìyá Ọ̀ṣun. mo canvas Ìyá Ọ̀ṣun fún 10 days kó tó di pé Ìyá Ọ̀ṣun agree láti fún mi ní omi díẹ̀ báyìí tó bá mú mi yẹn gan tó ń bẹ bá ń gbẹ ó lè wà satisfied. I swear down omi yẹn ló wá bá mi fi àwọn concoctions kan sí ni mo gbé mu mo fi dolówó. so lọ́rọ̀ kan omi yẹn ló sọ ẹ́ di tó ṣe wà ló sọ ẹ́ dolówó. My God mo lè ní kó gbé èèyàn wá èèyàn báwo omi yẹn gan ṣiṣẹ́ jù èèyàn lọ. jọ má bínú Fúnṣọ́ kó bá dà pé mo wà inquisitive o ní nígbà tó fẹ́ fún ẹ ní omi yìí spiritual water tó sọ yìí àbí o ní kékeré báyìí ló fún ẹ kékeré báyìí. omi díẹ̀. òun ló sọ ẹ di billionaire báyìí. tó bá fún ẹ ní bucket kan kọ́ báwo ló máa rí. bucket kan
ọmọ máa fucking náwó ju Mike Adenuga lọ. but ọ̀rẹ́ kí ló wá ń ṣe ṣé àwọn àbúrò ẹnìkan lọ access láti bomi ṣé àwọn náà ò lè débẹ̀ kakọ́ bù ni. àwọn nìkan ni because virgin ni wọn Ifá ló dẹ̀ mú wọn ó dìgbà tí wọ́n bá kúrò ní stage yẹn tí wọ́n bá ti mọ ọkùnrin that is when they can pick on other people láti máa bu omi yẹn. why tó ṣe já wọn nìkan. virgin ni wọn. listen virgin see afresh ó dá ká máa sọ tòótọ́ fúnra wa kárípò ti sọ̀rọ̀ nǹkan báyìí fún wa bá a ṣe ń bọ̀ ládé kò á ti gbé 50 litres 50 gallon á 50 litres bíi mẹ́ta agbẹ́dá ni a fi bomi. ẹ̀yin ò lè bomi yẹn. why indigene nìkan ló lè bu. táwa bá máa kàǹbáàsì ìwé ọ̀ṣun fún bí ọdún kan àmáyé ká máa gbélé ká máa sọ ká máa bẹ́ẹ̀ tí romi ká máa bẹ́ẹ̀ kó lè bomi fún wa. èyí ọ̀ṣun bá wo èyí ọ̀ṣun wò káì. ẹ̀yin ò lè bomi yẹn indigene nìkan ló lè bu. indigene nìkan ló lè bu. ok nǹkan tó ń sọ fún wa ń sìn pé àwọn olè lásẹ̀ sómi yẹn àwọn olómi ń lù wá sómi. if that should be the case ọ̀rẹ́ ọmọ ìlú ilé mi náà èmi àti àlejò jókòó sọ̀rọ̀ wọn náà wọn máa fagbólé wà hàn. I'm serious. ọ̀rẹ́ ṣó tún fẹ́ máa gbé mi mọ́ ẹ. how. èmi mọ̀ pa Abẹ́òkúta ló ti wà náà ó ń ṣọmọ ìlú ìmẹ̀. Abẹ́òkúta. mama ẹ jọ tó yọ lọ ọtún láì mi ò fẹ́ fọkọ ẹ mọ̀ àwọn chief yẹn bí wọ́n ṣe rí mi tó ti mú ti sá dá wọn sí pé a máa wọ ọmọ gidi wà lọ́wọ́ wọn wọ́n ti kówó fún mi mama ẹ jọ tó yọ lọ ọtún láì àwọn ladies tí mo fẹ́ wọn tó kún síwájú tó kún sẹ́yìn wọn dòró ṣúgà jọ o. kò sí bí problem ṣe bí 12 girls ẹ lẹ́yìn kò lè ẹ bá 12. mama mo fẹ́ suggest nǹkan mo ń pe irú àwọn chief yẹn sí lóòótọ́ owó 12 lọ́sọ̀rọ̀ akọ́ fún wọn 20 akọ́ fi impress wọn sí ni. 20 o fún ni ọmọ 12 tó sọ ṣé o ti bá wọn lẹ o ti pé 12 àwọn ọmọ yóò dilẹ̀ tó yẹn ń bo Ọlọ́run ṣàánú ni rọ́ọ̀ṣì náà ìlú yìí náà ni ìjẹ́ ìṣe ìlú yìí kan yẹn ọlọ́kùnrin náà ni àwọn ọmọ yẹn wà in high demand so o lè rí wọn lẹ̀ wọ́n lè pé 20 láyé tó bá lẹ́wọ̀n kó fẹ́ kó pé 20 apart from that mi ò ṣe business bẹ́ẹ̀ yẹn owó ni owó lọ́wọ́ ni màá dẹ̀ kọ́ ọmọ fún ẹ kò yẹ tó bá lẹ́wọ̀n kó ká ẹ lára ó fẹ́ kó pé 20 wọ́n kówó 8 tó kù wà náà màá dẹ̀ fún ẹ lọ́mọ ṣó lè tó yẹn. 8 màmá èlò lé mi gan rí èlò lẹ fún mi. èmi ò fẹ́ ṣàánú àwọn chief. èlò làwọn chief gan fún ma fi fún wọn lówó 8 sí àárọ̀ ẹ ká ṣe ní 12 yẹn lọ́wọ́. bọ́ níbo ló gbé fóònù sí tí mo ti ń pè ẹ́ látàárọ̀ náà ó mọ̀ pé mo kì í fowó mi ṣeré mo fi business mi ṣeré jẹ́ kó wá kó dẹ̀ sign àwọn document yẹn fún wọn kówó mi dẹ̀ wọnú account mi jẹ́ kí owó yẹn wọ account mi kí n dẹ̀ rà láti mo fẹ́ sáré dé car wash ń sìn yẹn okay go take care. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ẹ ṣe ẹ bá ìṣètò wáṣà ọmọ funny surprise láti ṣe. ọmọ funny. kì í ṣe wọ́n sọ fáwọn pé wọ́n máa rògbìn sábúlé àwa ti wá ẹ lélẹ́kọ̀ọ́ àbá ẹ̀bẹ̀ ni àdẹ̀wọ̀n pé ìgbà ló máa remain sí àdẹ̀ní ká ṣe kí ni ká tún wá pay visit lẹ́ẹ̀kan sí. mo lè purọ́ fún ẹ freshest Èkó boring kai Lagos boring ìgbà tá a kúrò nílùú ẹ̀ yìí láwọn pé abúlé dùjẹ́ kó lọ. really kai abúlé sweet sweet wẹ́wẹ́ freshest àgbà yìí àti bíìsì ẹ máa jẹ bíìsì ẹ gan. hey boys kò sí wèrè bọ́ ẹ bá ti pe fóònù mi mẹ́. freshest why you dey talk like this àpẹ as a matter of fact Lambo gangan fúnra ẹ ló pè é Lambo pè é. I try your number so tey the number dey tell me say me I no try am again. Still nothing dey happen now kò sí wèrè ilé ilẹ̀ wa. mo jẹ́rìí. bó ṣe fẹ́ máa lọ sí car wash ni mo fẹ́ lọ fọ car mi. car wash láwùlé yìí. car wash wa it's just that one tí ní steam wash ìyẹn ni mò ń plan láti ṣe ń ìwọ sì lè ṣe yẹn náà. small thing. car steam wash nínú village o fẹ́ fortify ìlú yìí ni ẹ bẹ̀. wàá gbà yìí. báwo àwọn sisters ẹ̀ ń kọ́. àwọn wà nílé tí wọn. ẹ kí wọn ni. àwọn ìbejì ká tẹ̀ kí wọ́n yìí náà. èjì rẹ ṣé ẹ gbọ́ bí mo ṣe ń pè yín ni. iye àwọn ọ̀rẹ́ mi ti wá sábúlé wọn fẹ́ kí n jà rẹ̀. àwọn ìbejì rẹ àwọn ọ̀rẹ́ mi ti dé. àwọn ìbejì rẹ káàkiri sọ́wọ́pá. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lọ sí kitchen
in short ẹ méjèèjì ẹ lọ kitchen kẹ́ lọ bá mi prepare oúnjẹ oríṣiríṣi fún wọn because. báwo ló ṣe mọ̀ o lájẹ ebi pa wá bàjẹ́ like seriously bàjẹ́ àtijọ́ wa. mo mọ̀ pé ibi màá ti máa pa yín náà ibi tẹ́ ti ń bọ̀ yẹn jìnnà gan ẹ lọ ṣe oúnjẹ oríṣiríṣi fún wọn. ẹ̀yin bọ̀dá ṣé bá ra nǹkan dé ni. nǹkan pọ̀ tara wọ̀. torí ìgbà tẹ kọ́kọ́ dábúlé ẹ bá wa bá nǹkan kan wá. òótọ́ ni. kọ́mọ ni ẹ máa lọ sínú ilé ìjọ ẹ mọ́jú kẹ́ máa tọrọ nǹkan lọ. farabalẹ̀ freshest cool down kai this twin sef àwọn àbúrò wa ni wọ́n náà kò sí nǹkan tó bá àtàbára nǹkan fún àwọn àbúrò wa náà ayé gbọ́. mo mọ̀ pé àpò yín ò fi bẹ́ẹ̀ gara náà. o tún rí yẹn sọ. ooo fresh o ṣé kò mọ̀ pé kò gara. mo mọ̀ pé kò sẹ́rù lẹ̀. kò sèré lápò ìwọ náà mọ̀. mo mọ̀. a ò ní sori bó bó ṣe mọ̀ yẹn. síbẹ̀ mo ṣe ń bojú wọn jẹ́ fún yín gbé. olóhùn mọ̀ pé kò sòwò. ó mọ̀ ọ́ lọ ẹ já wọlé ká tiẹ̀ dọ̀tí ojú. ẹ wọlé ẹnẹsí wà. ẹnẹsí mo ní mu púpọ̀ ẹnẹsí mo ní mu púpọ̀. lẹ́yìn bọ̀ ìṣẹ́wọ́ lọ mẹ́nẹ́sì lọ́rùn. ẹ jẹ́ wọlé ilé wa láwọ̀ pàdé ilé wa láwọ̀ ẹ jẹ́ wọlé. omi ọlọ́lá omi ọlọ́lá bó bá bomi ọlọ́lá wà lówó bó bá bomi ọlọ́lá wà lọ́lá omi tó mú èlò tó bá ṣẹ́. ó ga gan o ṣé tẹ bá wọ̀ pé ẹ tó láti ṣe pé kẹ́rẹ́ supply wa ní gẹ́ọ̀ kí irú àwọn máa ṣe party kẹ́rẹ́ máa believe pé kí party yẹn máa jòrò irú level wo nìyẹn ẹjọ ẹ tó wá supply wa ní girl ẹ lè supply àwọn ọgọ tẹ pé àwọn ft girl tẹ pé àwọn yegun arígan tẹ pé wọn máa gara pé yes àwọn àgbà wo ló ń ṣe party ẹ wá kàn ìpíníṣẹ́ àwọn ọmọ kéèké sínú party fáwa àbílẹ̀ fagbo lẹ́fẹ̀ẹ́ irú orí burúkú lẹ́fẹ̀ẹ́ fagbo orí burúkú yẹn náà. ẹ wá má máa lè dè yẹn mọ́ dá padà láyé má máa tó bá kí ló fọ́ orí burúkú ta ló ń ṣe yẹn ibo ran ti ń ṣe má sọ ọmọ láyé má máa jó ohun òṣì bẹ́ẹ̀ lẹ́ ń bí o kí ló ń ṣe ẹ́. beauty owó táwọn kó wá bí ni wọ́n fi ń ṣe adúrú nǹkan tó ń ṣe náà adìẹ ńlá ọgbìn náà rẹ̀ ní ó jẹ́ ká mọ̀ náà naso òótọ́ ni náà táwọn bá kówó fún ẹ wọ́n lè sì kọ́ adúrú nǹkan tó kọ́ yìí náà kí ló ń bá a sọ gan-an. pàtàn fẹ́mi ṣèbí wọ́n mọ̀ tán pa ní pàtàn fẹ́mi àwọn ọba yín tó ń san gan wọn ò lè máa pariwo bẹ́ẹ̀ ṣe ń pariwo. kí ló ẹ fine the only thing ni pé 15 girls la ní pé kí o supply wa ní 8 so definitely o máa kù 7 to supply so a lè máa gbó 7 yẹn. ṣé torí pé mo ti ń kọ́ ọmọ fún yín kò ń ṣe ẹ dúró bẹ́ẹ̀ gbádá padà kí ló ń ṣe yín ẹ máa gara tẹ bá ń gara ìdòrò sí kìnìún ẹ̀yin kẹ kí ló ń ṣe yín. ṣe ní láti máa pariwo káwọn èèyàn mọ̀ ni ẹ cool down báwọn ẹbí tó ń ṣe kí ẹ máa cool down ẹ ló wà lọ tó wà ṣe kẹ́yìn máa pariwo báyìí. kí ló dé gan-an ṣé àmọ́ sleepless night time tẹ́mi fi ń ṣiṣẹ́ níwọ̀n fi ń sùn kí ló ń bá mi sọ ìwọ ló load connection fún mi ni. ẹni òṣìṣẹ́ wọ́n sọ ń sí dáìdí wọ́n fi ṣiṣẹ́ ìbí wà street tí mò ń control ìwọ sọ pé wọ́n ṣiṣẹ́ lóru tèmi sọ àlọ́ fẹ́ pé mi gan fojú korùn àbọ̀ míwàá tó bá tiẹ̀ ń họ́sù tó wàá mọ̀ yẹn lápariwo ò ní láti máa pariwo lé mi lórí ẹ má wàá bí máa pariwo mọ́ o torí jọ mi ọlọ́run orí mi wá lẹ̀ lẹ́nu cause mi ń ṣe fàájì ni mi ìdẹ̀ fẹ́ kẹ́ni tí ń bá fàájì mi jẹ èlò lówó yín mo ti mọ èrè jẹ ṣe bí àkáǹtì lẹ́sán sí máa sanwó yín padà sí àkáǹtì ẹ má yẹ kó pẹ̀kẹ́ tó kúrò níbí o tó bá pẹ́ ju ajá máa jẹ yín ọlọ́run ajá máa jẹ yín o wọ́n máa ṣòṣì tó wà yẹn o. wọ́n ti máa pariwo ṣẹ́ bíi tọ́lọ́sí géètì ẹ kọ́ ẹ pàṣẹ fún jàdọ̀ ẹ. na you dey give beauty chance shey you know say na you dey give am chance I know wetin I suppose do for am. ṣé wọ́n kọ́ wọ́n sọ fún yín ajá máa jẹ yín tẹ́ wá pẹ́ ń bẹ̀ yẹn o. beauty sars sars beauty dey do sars beauty dey do na you dey give am chance o ṣé beauty gan ju ẹni tí a lè wọ́n dá padà ìyálàjà ìwọ àtàwọn wo àwọn bàbá ńlá bàbá yín lèmi bá di kí ló èmi àti wọ àti àwọn òṣì tó ń wò. no be say anything na beauty gan no pass person no be say gan ogun àwọn wo ló ń fọ ìyálàjà àbí bàbá jọ ọmọ má jọ o. okay no sí wàhálà. because say you go you know say she gan she get girl say be say dem gara somehow na im make I just dey no be. ẹ kó ṣì jáde kó ṣì ẹ pàṣẹ fún jàlẹ jàre. ẹ fọ́nrán àjọkẹ́ na me cause am. na you cause am shey you know say na you cause am. na because I know am me. okay no wahala na your chance you dey use shey you know. kai tí bá tún rí eyín máa fọ́ gálà yín mọ́ lórí máa fọ́ 25 litres mọ́ lórí ẹkúlẹ̀ sílẹ̀ guy you leave down there ẹkúlẹ̀ ọ̀gbálẹ̀ ilẹ̀ pẹ̀pẹ̀
lágbàgbàjọ shut up ṣe oníkan tí Creed sọ èdè guy fresh Creed lele na listen gbọmi dada mo wá ṣeré mi dada mo wá ṣeré tí o bá fẹ́ ká fi bílẹ̀ ká fọ ọpọlọ ẹ sílẹ̀ lẹ̀ lọ sọ fún wọn méjì àbúrò ẹ̀ sí kọ́ wọ bẹ́ẹ̀ kọ́ lọ kún fáwa kábà lọ. wọ́n lè bú mi olóòlà lélẹ́yìn. àwọn obìnrin yẹn kẹ́lẹ́ kẹ́lẹ́ pọ́nmọ́ ẹ̀ ṣì yẹrẹ ni. ilé ọkọ̀ ẹja ni wà àwọn téèyàn tó lè bọ́ mi lásán. gbogbo ẹ má jẹ́ kó pa wá ẹ mọ̀ pé iná lẹ lè bú ẹ lọ́gbọ́ fún ẹ má jẹ́ pa wá. ẹ̀rọ mi kọ́lọ̀ fún. Lambo kò sí búlẹ̀tì nínú ìbọn ẹ̀ mọ́ ni wẹ́ẹ̀sì ẹ̀ lọ́lẹ̀ kí ló máa lọ. ẹ kí lam. yẹ wá ti fẹ́ bù wọ́n ti fẹ́ bù. ẹ̀yin náà lè rí. sórí wọn tiẹ̀ you cost it Creed ló ṣe as in Creed gidi gan o fẹ́ lówó o fẹ́ káwọn lówó káwọn máa sìn ẹ́ orí ayé ẹ ti bàjẹ́ kápẹ́tà yìí ti sọ tàjẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bíi pálí wípé òun aláwa ká pọ́n mi o ti understand gbogbo ilé òní máa ṣẹlẹ̀ o wá sọ ordinary omi o wá sọ di petrol o subsidy kílódé listen yẹ sọ ọkọ fún ẹ o ní lọ gan o mọ̀ kó gbé gbá síbi ni tanka ọlọ́run tanka mo fẹ́ gbá síbi mo fẹ́ pọn ogun ẹ ni máa di distributor mi omi ọlọ́lá àbí kílẹ̀ ń pè máa ma distribute kiri ni máa ma ta. káwọn àgọ́ wa di kíni káwọn máa supply àwọn èèyàn lómi a máa láwọn èrò lẹ́gbẹ̀ẹ́ òní sóríire. wọ́n fẹ́ sọ di kíni. ó dẹnu mílíọ̀nù ó dẹnu yẹn ó dẹnu mílíọ̀nù níbi tẹ́sán yìí stop. ọmọ confam omi fún mi confam. ṣọ́ra bẹ́ẹ̀. sọ fún mi àbólé ìburúkú ni kò já wèrè. FM Lambo Jude ọ̀nà tẹ́ gbígbà yìí risk wà nù ẹ̀. forget risk ẹ pọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń ro ìlọ. risk wẹ̀ sọ́ba yẹn wá lómi fún wa. Jude báwo la ṣe fẹ́ lómi báwo ṣèbí nígbà tó fóun tó fi dìbò ṣe bó mú ni. àmú ni tó bá le jù ara ọ babaláwo tó máa bá aṣọ wọn lọ tún tì í sí di mo sọ́dọ̀ níbi pé kà mú adé mú omi àti mú eléyìí náà máa bọ ìsìnkú lọ́wọ́ gbọ́dọ̀ jẹjọ́jú bàbá yìí tún níjọ́. Hey guys, come on. Guy, what's it up? Àlè lọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ìjẹ́ ká gbàrú ń di wọn, jẹ́ ká disrespect wọn. Ẹ gbàrú ń di wọn, ẹ gbà. Guy, méjì, guy. Farabalẹ̀ kó láì. wọ́n ti pèpè wọn sí di omi ọlọ́lá o. omi ọlọ́lá ìwọ. tìlú wa ni. ìmọ̀rẹ́ o ìmọ̀rẹ́ o. àmì ara sọ mí lánàá o. ó yá ọ̀dọ̀ olúwo. Ọgbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀wọ̀. Àgbáyé jẹ́ àtúbọ̀rún ṣẹ̀jẹ̀. Olúwo, ìyá Ọ̀ṣun. Báwo làwọn ọmọ ìṣe domi sórí ìdójúgun? Báwo lẹ ṣe ṣe? Táńdọ́lù eléyìí wò láṣà. ìjọba kì í ṣe ìyàwó náà. Ó sì dá mi lójú wípé bó bá jòkìdí ọmọ ìlú yìí wọn ò gbọ́dọ̀ fojú ìgbẹ́jẹ́
ló ṣẹlẹ̀. Aláfúnmi nǹkan ti ṣẹlẹ̀ ní gbàgede ń bẹ̀ wọ́n. Kí ló dé? Ṣé ló dàbí pé wọ́n ti bá wọn lájọṣepọ̀ ń bẹ̀? Kì í ṣe ìlú ọlọ́run, kì í ṣe ìlú àwọn ẹ̀gbọ́n wa tó wá láti ilé kan lọ́bí bá wọn bá wọn alájẹkọ̀ kì í ṣe ìlú ọmọ. Èèwọ̀ ọkùnrin mọ̀rù lóògùn ẹrù bàbá ìlú bẹ̀rù ọ̀rùn ọ̀wọ̀ tí wọ́n dánwò yìí lẹ́yẹ dánwò tẹ́jẹ́ ìṣomi ṣọ̀pọ̀ náà dánwò yìí yẹ̀ gẹ́gẹ́ ńlọpọ̀ gbùgì rẹ̀ tó rí bọ́lẹ̀ pọ̀ ẹ wò mí wò àfi yá. Ẹ dákun o ìyá ọ̀sà ọ̀dọ̀ àwọn ọmọ òwò wọ̀nyí wọ́n ti dòkú ọ̀gbẹ̀rì nígboro àwọn ò gbọ́dọ̀ gbókù ọ̀gbẹ̀rì nígboro òkú ọ̀gbẹ̀rì ò sì gbọ́dọ̀ jẹrẹ ẹ̀ sígboro ẹ rí ẹja mójútó o nítorí àwọn ìran wọn wọ̀nyí nínú ìlú yìí kò dá mi lójú pé ìran wọn ò tún ṣẹyọ mọ́. ẹ dákun. àṣà àwọn èèyàn bí ẹranko máa ṣì wá o lórílẹ̀ yìí o tán ń ṣèkà tán rò pẹ́ nìkan ò bá wọn ìkà kò níkà bó bá yá o. kan ló yé mi tí mo mọ̀ dájú pé èèyàn ò máa ṣe èèyàn jẹ́ o orí ìbejì àdá fẹ́ni tó yàn yín jẹ́ o. omi ọlọ́lá ò ṣe é rí fín omi ọlọ́lá ò lábàwọ́n o ẹ má fi kàṣọ omi ọlọ́lá wá. ọmọ onílùú àtẹlẹ jẹ́jẹ́ òye ìwọ̀n àjòjì wọn àtẹlẹ lójú ẹ wo bí táwọn àjòjì yìí wá ń bọ̀rọ̀ ìjà náà wí. ẹ̀yin inú rẹ̀ sáájú mi lélẹ̀ o. ẹ̀gbọ́n mi ẹbí ó náà jà ẹ́. tó lọ ṣé ìnìkan lẹ́gbọ̀n ni ẹ̀gbọ́n mi ṣé yín ní pẹ̀gbọ́n ni báyìí. ẹ̀gbọ́n mi àpáyín ṣùgbọ́n ẹ̀gbọ́n mi nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú wa yìí o. ẹ̀gbọ́n mi ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ni. pé ẹ̀gbọ́n mi àwọn àjòjì wọnú ìlú wa ẹ̀ wá wọ́n tún wáá fipá bomi ọlọ́lá wọ́n tún wáá pẹ̀ ẹ̀gbọ́n àwọn èjìrẹ́ tí wọ́n bá wa bomi ọlọ́lá lọ́dọọdún. ẹ̀gbọ́n mi ẹ sì ní ẹ̀gbọ́n kankan kí ni ìṣẹ̀lẹ̀. ìlú iná nìyẹn àti wọn ti sìn án ti múrò sìn án ti mú sìn án kó láàrin ìlú tí wọn ti múrò sìn yẹn ká nílùú tí wọn tó ń ti bàjẹ́ ó ti tán nìyẹn èyí sùn kọ̀ọ̀kan mọ́. ẹ̀gbọ́n mi. ètò ìṣẹ̀lẹ̀. ẹ sì ń tẹ́wọ́ pẹ̀ bí òbí ẹ wá ń sọ pé ẹ kò sí ohun tí ó ṣẹlẹ̀ ẹ wo ẹ má jẹ́ ń tàn yín mẹ́wàá ti ń ṣẹlẹ̀ omi ọlọ́lá tá à ń sọ ń pa ẹ̀ ó ti di pípọ́n àbẹ́pẹ́ mọ̀ kò séyìn kankan tó lè dédé ẹ̀ lọ bomi mọ́ ẹ sì ń tẹ́wọ́ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀rù ń bà mí àyà mi ń já ẹ̀gbọ́n mi èmi ń sọ o ń ké o. wàláì mi rò pé bọ́ọ̀ ti kú wọ́n ní bọ́ọ̀kẹ́ ìgbẹ́kẹ̀lé pọ̀ tẹ̀ lákàyè díẹ̀ dókítà àbọ̀ mọ̀ ní mímọ̀ púpọ̀ gan ni lákàyè rárá ṣé èmi làgbàlagbà ará ìlú kìí wí sí ni àbẹ́mi ni àwọn àbá àbẹ́mi ni àwọn èyí àbẹ́mi ni baálé àbẹ́mi lọ́ba ìlú ẹ sọ̀rọ̀ tí a nìkan o ọ̀rọ̀ wọn bá ìjòyè yẹn àbá kì í bíya yé kì í bíya ọ̀rọ̀ kíkan ní ẹ̀ sọ̀rọ̀ kíkan à kí mi ti wí so kí bá ti dáhàrin ìlú kí dákẹ́rin jẹ́. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ fún àjù mẹ́ta ẹ dẹ́kun jẹ́ àlùpàpà kí wàhálà tó bẹ́lẹ̀ jẹ́ àlùpàpà pápá bore ní ké o ní ké o. ọ̀rọ̀ kí lálẹ́ sọ̀rọ̀ pápá. àmì ló kọ́kọ́ elédùn àwọn àlọ́jọ́. elédùn olú àlọ́ o yóò kó yàrá wa lọ́wọ́ ni. bó bá yọ kó mọ́rùn rẹ̀ kó mọ̀ sọ́run lọ pápá bọ̀. yóò ràn án ká má ràn án lọ́wọ́ ká jókòó tẹ́lẹ̀ dùn à yóò ràn án lọ́wọ́. àṣẹ o wọn ní bá ń kíyà mi lóko ni kò tóhun èèyàn bọ́ kọ̀rọ̀ sọ. pé yorùbá fi rọrùn bọ́lẹ̀ lé abọ́ rẹ̀ àbàìmọ̀ kó lúwọ̀ rẹ̀ mọ́ yẹ lọ́rùn ẹsẹ̀. ẹ dàjọ lọ. ẹ̀yìn abọ́ rẹ̀ kò ì dájọ́ lọ ẹ̀yìn dà. balógun ṣé ò sí nǹkan. abọ́ rẹ̀ yóò dáa fún ọ. ọ ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. erin ló jẹ tí ò fọwọ́ kásá ọ̀ ní fọwọ́ kásá. gbogbo òru ló ti polúkúrú musu yìí
ọmọ kékeré ń gbé gùrù gàjà àgbà ń gbé gùrù gàjà bó o láti ṣe àbọ̀ rẹ̀ wọ̀rọ̀ lóye ò fẹ́ yé mi mọ́ o àgbà òsì ní wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ àbọ̀ rẹ̀. ẹ̀yin balógun dòdò ń dá wà àṣìpa àwòrògùn alẹ́sòwòdò ẹ jẹ́ ṣe sùúrù ẹ jẹ́ àṣemẹ̀dọ̀ ifá ò ní balẹ̀ kó má yẹ bọ ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má yẹ ètù ẹ rántí ọjọ́ kìíní àná ń gbà dífá lù yìí ifá là ṣe sùúrù ẹ jẹ́ ṣe sùúrù. abọ́ rẹ̀ á tún tẹ̀ lọ́rọ̀ fa láti yọ ọdún yìí gbọ́nà ọjọ́ tí ẹ̀ rántí pé èèyàn tó ti kú nílùú yìí mọ̀ ti lé ní 30 inú ọgbọ̀n tó ti kú yìí 2 wá látọ̀dọ̀ tèmi nínú rẹ̀ ó sì dákẹ́ ẹ̀ sì ń wò ẹ wá ní ká tún mọ̀ dúró dọ̀rọ̀ fàdọ́dún wo dìgbà wo ìwà tẹ̀ ń wù yìí ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé àwa ara wa láwa mọ̀ bára wa jagun tó bá yá. balógun àṣìpa mò ń jẹ́ o. ẹ ṣe sùúrù náà ni ẹ wá rántí ọjọ́ tí kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ẹlẹ́sẹ̀ ìlú ìkejì òòṣà tó sọ̀rọ̀ wípé ẹ jẹ́ mọ́ àwọn ọmọ ìkásìnkú ònúlù ó sì mọ̀ pé kò sí bí kábíyèsí ó sì sọ̀rọ̀ tádùn wọn nù lọ́jọ́ kìíní tán ní ká sí àwọn ọmọ yìí àwọn ìbejì tọ́ni ìtọ́sẹ̀ nílùú òdà tá a sì di pàǹpá tá a sì wọ́n kú ònúlù ẹ̀rí gbógun bá lọ ọgbọ̀n yóò sì jẹ́ padà bọ̀ ara ọ̀rọ̀ ọ̀hún òun ló farúkè rúdò tí ń ṣẹlẹ̀ nílùú wa yìí tí ìbá ní tẹ̀yìn. gbóná abọ́ rẹ̀ tó bá jẹ́ pé lórí àwọn ọ̀bejì tá a sìnkú ònú ìlú ni ò jẹ́ kí ìlú ó tòrò ẹjẹ́ tó bi fálẹ́rẹ̀ bá a ti pe àwọn ọ̀bejì yẹn padà sínú ìlú bẹ́ẹ̀ bá ní ká máa wá wọn kiri kódà mo fira mi lẹ̀ ká wá wọn lọ. èdè bá sọ náà là á tẹ̀lé ifá ti ní àṣẹ sùúrù. kí n tún ṣe sùúrù. sùúrù láṣẹ o. aya rẹ náà bá kú sùúrù ní ọmú o aya rẹ ò tún kú ọmú sùúrù mọ láya rẹ ò kú. balógun gbẹnu ó bẹ̀rẹ̀ wá wọlé. àgbẹ̀ sọ̀rọ̀ kí ló bá ṣe. ọmọ tèmi kọ ọmọ tèmi náà ó sì. kí ló bá ṣe. orí ẹ̀ tí n bá ń nà lóúnjẹ. alfa ọ ní wọ́n ti sanwó ẹ̀. bẹ́ẹ̀ni sá mi ti sanwó sá. bàbá o èrè ti sanwó àmọ́ bó ṣe sanwó kò fi ti bílẹ̀ tí peter lè sọ yóò ṣe pàtàkì sáwà. èwo ni wèrè gbọ̀ngàn ló máa ń ṣe yín náà ṣé ẹ̀yin bíi pé owó nìkan fi ń ṣe ni a ní kẹfì tí bí ṣe inú pọ́nlé ni yẹmi sí wa o tábàlà bíi pé òyìnbó ilé fi tì kó jẹ fùfú máa jàn ẹgbà ìwé jẹ ẹdẹ ń ya wèrè pé kẹ fáà lówó ẹ lọ ń ṣe bẹ́ẹ̀ lórí burúkú ó yá ìwọ dàgbàsókè jọ. ìjọ kó tẹ̀lé kára ẹ bí sẹ́yìn. ó yá yìí sí bàbá jẹ́ kí bàbá tiẹ̀ rọ́kọ́ rí ìkọ́ tó wà ọmọ ilé pa síbi ẹ̀ ló ń kílèmí fẹ́ jí ìfagbà ìyá ń ya wèrè ṣá. lẹ́yìn orí kìíní ni. wà ṣé wọ́n kì í ṣe ni. ẹ sá tó ń gbé mi tí mo kùnrin ní sá. lẹ́sì wà báṣẹ kọ́ bá ṣe ṣe lọ́wọ́ kọ́ ṣe sí filẹ̀. ẹ̀yin ìbejì ọ̀rọ̀ àbí kí lórúkọ yín ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ̀ sọ wa. ẹ dákun ẹ ṣàánú fún wa ẹni tó kó bẹ́ẹ̀dì ni ò kó bẹ́ẹ̀dì fún wa. ṣé lórí burúkú ni ẹ wo èwò tẹ́yìn bá lè ẹ jẹ́ òrìṣà kan àwọn àgọ́ òrìṣà ni wa. sọ́kọ́ mi ló wà lórí tiwa ìbá fi kẹ́lẹ́ ẹjọ́ ṣàkàn àwọn kì í ṣòṣà o ṣé ti gbọ́ pé bí oògùn márùn-ún wèrè ni kí ló ṣe yín náà oògùn lè má wá o. Ọlọ́run ni kó bẹ́ẹ̀dì fún wa má ni. àbọ̀ lórí burúkú ni ẹ ni bàbá yín ló kọ́ mi tẹ́ ẹ̀ ń sùn ni kò ní bẹ́ẹ̀ ṣe ń gba búrẹ́dì yẹn tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ń tà tẹ́ ẹ̀ ń sanwó ó wá dì sí ẹlẹ́fẹ̀ẹ́ sanwó mọ́ no ẹ máa sanwó ẹ gbọ́dọ̀ sanwó wa ni ẹ lè máa ṣórí burúkú ni. kéè fáwọn ọmọ ẹlẹ o ṣe mọ̀ pé èmi kan fẹ́ bí ìbejì níyà mi ó ti yẹ pt wọn ó ti yẹ lé káwọn máa san. nígbà fògùn bala yìí ó yà fi wọ́n lẹ̀ lọ́sì àwọn náà. sẹ́ẹ̀sì. alfa. Thank you. abatima lele kí ló ṣẹlẹ̀. sẹ́ẹ̀sì kí ló ṣẹlẹ̀. kí ni àwọn ilé ṣe fún ẹ. àwọn ilé yálà yàyà ọgbọ́n rẹ lẹ́sìn ẹ̀jẹ̀ mọ̀ èmi yàwọ̀ rẹ o. kí ló ṣe àwọn bèbí náà jẹ́ kó dìde náà. sẹ́ẹ̀sì olórí burúkú ni wọ́n ń sùn wọ́n ń jí bí wọ́n rẹ̀ fẹ́ sanwó ibi tó ń sùn. àti ẹ̀bùn àbẹ̀ wọ́n àti ẹ̀ṣẹ̀ èjì rẹ̀ ṣé mo wá ni mo. sẹ́ẹ̀sì o tún ti dé ṣé o lè jọ Jonathan àbí Justin Manuel tó ń wò ní TV ni gbàgbé o mọ̀ ọ́ rìjọ yóò má sọ kí ló ṣẹlẹ̀ alpha. iyọ̀ lẹ̀ àmú dáwọn eléyìí mọ̀ mo mọ àwọn eléyìí jẹ́ kó dìde torí pé. lẹ́sìn kébì ẹ gbọ́ ọkàn tí sẹ́ẹ̀sì sọ ni wọ́n ṣe máa dìde
àwọn òkú ẹ̀jẹ̀ owó la fi ń bá la fi ń maintain bí lẹ́yìn owó náà ni ìjẹ́ ó mọ̀. àwọn kẹ́yìn jẹ́ ọ̀rọ̀ àgbáyin mu ẹ fà á lówó. ẹ ló wá jẹ. òun rè ọwọ́ méjì ní 2k ni. aláyé 2b ni wọ́n fà á lówó jọ. lórí 2000 ẹ ṣe fẹ́ para yín gbá jáde wọ́n lè dìde ń sìn. wọ́n lè ní sùúrù. jẹ́ káyọ̀ lè dìde náà. tí ẹ dúró náà wọ́n ń dòrò mú wa gan jẹ́ kó máa lọ àwọn míì máa sùn náà. Mama. Sexy. Mama. Sexy. Ọ̀gá o. Mama. Báwo ni sexy? Fine ma. How worry? Mama, mọ̀ wọ́n, àwọn ọmọ ìlú mi ni wọ́n. Ṣé rántí festival tí mo sọ fún yín pé a máa ń ṣe nílùú wa? Àwọn ọmọ yẹn ló máa ń gbómi. Festival omi àbí kan? Bẹ́ẹ̀ni. Àwọn yẹn ló máa ń gbómi ẹrù? Bẹ́ẹ̀ni àwọn náà. Báwo ni ẹ pẹ̀lẹ́ ń bòdó sí wá ní wọn? Mama, nígbà tí wọ́n sọ̀rọ̀ ayé mi fún mi, ó sad gan. Wọ́n ní ẹ̀gbọ́n àwọn pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n àwọn ló fọ́ọ̀sì wọn bómi ọlọ́lá yẹn bó tún rape wọn sí díẹ̀. Abomination. Gidi gan. Àwọn èèyàn máa burú bó kí ló táwọn èèyàn máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà? That's so sad. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n wọn yẹn tún pa ẹ̀gbọ́n wọn bó ṣe fi òrùlé wọn kúrò nílé ní ọlọ́sàn-án gbogbo. Ọmọ ṣe. Ń bo ni wọ́n ti wá rí wọn? Mama lọ́dọ̀ àwọn tèmi ni mo ti rí wọn tó ń gbé lọ́dọ̀ wọn. Wọ́n á ní ìwọ̀n rówó lé sàn pé kán lé wọn. Wọ́n kò sẹ́ni díù pẹ̀lú wọn lọ́wọ́ mi débẹ̀. Mama, mo ṣe bá àwọn boys yẹn sọ̀rọ̀ yẹn tí mo fún wọn lówó wọn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ilé wa ní bíbá ilé ọlọ́mọ yọyọ ni láti kó wọn wá sí bíbá. Ilé mi gba everywhere. Ó gbòlè ó gbọ̀lẹ̀. Kò sí problem. Ó yá tọ̀nà. Má rí nǹkan ṣe. Kíkéré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdíyẹ. Wọ́n ṣe rí kíní iṣẹ́ yìí náà. Wọ́n lè jẹ́ small but mighty àdìsọ. Náà wọ́n máa mú wọlé fún yín. Wọ́n lẹ́n. Ẹ̀yẹ lọ clean wọn up. Kẹ̀tùṣù wọn up káwọn náà kọ́ darapọ̀ mọ́ company yìí. Mo ò lè rí 18 rárá. But màá try bóyá bíi 10 or 12. Màá try láti get bẹ̀ ọmọ 12. N ti ẹ̀jẹ̀ rí ẹ̀ kébí náà tẹ̀lé wọn wá. Ṣé o rí pé orí ẹ̀ ti yàtọ̀? Mo ti ẹ̀jẹ̀ ó ti mo bá yẹn ṣe kò sí problem. Yeah, I'll bring them. Màá kó wọn wá. Okay, what's the problem? All right, take care. Sexy. Wow. Àwọn guys yìí, front guys ni wọ́n bad gan. Ẹ̀jẹ̀ wọn fresh. Wọ́n dẹ̀ bad. Wọ́n máa ń san ṣù gan. Wọ́n máa ń fowó báyọ̀ ṣeré ni wọ́n máa ń san. Tí bá ń gbẹ̀yà láyà wọ́n ń san. Àwọn eléyìí ń san anything. Anyways, wọ́n need ọmọ. Mo ṣáà ti make up mind mi màá ṣàbá wọn kó bí 12 ṣá. Bàbá ṣe máa rí 12 yẹn ni mi ò mọ̀. Ìwọ ni màá lead team yẹn. Táwọn mẹ́wàá bá ti wà ńlẹ̀, à á fi àwọn twins àfikún àwọn mẹ́wàá yẹn wá pé 12. Kò yẹ mọ̀ pé mo máa rí 10 but à á mú àwọn twins àwọn méjèèjì tàbá máa fi kún 10 yẹn á pé 12 gbogbo wa lè lọ. Mama, I trust you. Mi ò ní ìyá ọlọ́. Hello ladies. Hi. Hello ladies. Sincerely speaking, for the first time that I meet Beauty, ni mo ti mọ̀ pé ìwọ gangan ló máa pa Lambo for real. Kí ni mo ti ṣe anything yẹn? Ṣáwọn kékeré tí mo wọ̀ kó wà inú àwọn nítorí pé gbogbo bíbá yóò wá filled up. Àwọn ọmọ máa pọ̀ lọ́wọ́ mi gan. Beautiful chicks, Kai. See chicks, see babes. No, I don't expect less from you, you know. Beauty, ìwọ gangan orúkọ ẹ ti sọ beautiful. Your girls are beautiful, but ìwọ beauty gangan ọ̀rọ̀ fún rẹ̀ the beautifulest. The beautifulest beauty. Kai! Tight one. Nice guys, nice girls. What? It's a lie. Kai. Ọmọ yìí rè. Yeah, you. You. Àjọ wà ní Case Club 2 weeks ago, kọ́ ni. Hi. Kai. Beauty. Ṣé ọmọ tí mo ń wò yìí? Ọmọ ẹ̀ yìí. Ó deal pẹ̀lú mi.
ìgbà tí ọmọdé yìí mú mi ọmọdé yìí so deal pẹ̀lú mi mo pariwo kai. She's good. Thumbs up. Anyway, mo bless her, you know. Trust me now. Mo fi 250k bá ṣeré. Also 50,000. Yeah. Oh, Sean. Èmi kọ́ ni mo ránṣẹ́ kọ̀ wá fúnra rẹ̀ ni, but it's allowed. Solo is allowed. Inshallah, fẹ́ kẹ́ bá lọ bí maybe 10 days, but I just saw the 2 weeks, 3 weeks or more. What's that? It's okay. Like I said, any fun, any nice time, play bedu, enjoy, beauty. Over to you, touch your girls, Mumbo. Okay, yeah. Beauty. Any fun, if I catch one of the girls, what's the problem? Beauty, baby! How are you? Oh, sorry. Guys, sexy malatas. Hey, sexy baby, you're shorty. Bawdy. Hey guys, kí lẹ ní fún wa? So far just shine there. Kai, sexy babies. Babe. Hey, báwo ni? Ṣé kejì náà ń gbádùn ṣá, ṣé ó ní fun? Boss, I don't understand you. I know they stay in Lagos, so I'll be Port Harcourt there. Port Harcourt. Wow. Kai. Okay, kò sí problem mo kàn fẹ́ kí n mọ̀ bóyá ń lọ ni bóyá àgbo fàájì ẹ̀ ń lọ. Ọtí ń bọ̀. Ẹ̀yin guys ẹ funny. Kò sí family lẹ́kọ̀ọ́ yọ̀ lọ́n. No family for Lagos. Kò sí family lẹ́kọ̀ọ́ Kai, no family for Èkó. Dọ́tí dey happen. Kò sí àjọ wà náà ni. Ṣé rí gbogbo ẹ̀rí gbogbo package yẹn yìí lẹ́yìn? Mo rí rẹpẹtẹ. A máa ṣeré fún yín, a máa lùlù fún yín, àyà yín máa já. Ẹ ṣáà jẹ́ ká wọlé. Port Harcourt babe, hey, I'm a Port Harcourt girl. Oh, she gonna oh, she gonna. Ẹ máa wọlé lọ́ntì. Hey, okay, no problem. Yeah, I love body lazy. FM chai kai you failed this time Shotiri Lambo Lambo ani ọmọ yẹn ni ìkejì ẹ̀dẹ̀ ló wà nílé yẹn. ọmọ yẹn tún sí ni náà báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ ọmọ yẹn náà tún sí ni. Why you dey talk like this now? No be ṣí àtọ̀ má gbé síra wọn rárá kò jọra wọn kò sùn. Sọ́ọ́rí pé pidgin lélẹ̀ sọ ní sọ àwọn ọmọ tó gbá abúlé tó lókàn náà wọn sọ pidgin. Kí ló ń sọ yìí náà sọ mí. Wá tí wà tèèyàn bá ti jọ ń ṣèdíje tó bá ti rí pé win yẹn gbà. Yeah, lọ́tẹ̀ èmi ni mo win fìyẹn lẹ̀. But anyway mo tẹ̀ ti rí way out sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Yeah, mo ti rí way out sí nǹkan tó máa ṣe lélẹ̀ FM. O máa ní láti lọ sùn fún bíi 3 hours. Kò yẹ kọ́kọ́ relax there so tó bá jí ká máa sọ̀rọ̀. Thank God àwọn ọmọ yẹn ṣe máa lò bíi 2-3 days. Tó bá jí a sọ̀rọ̀ lórí. Mo ti yóò nìyẹn. Chai, o jọ bẹ́ẹ̀ gbogbo àná la mọ̀ ti. But chai this time, sun wey dey bro. Like say I don dey omo, you need to sleep. Ẹ fẹ́ rí mi fún. Aunty, ẹ mọ àwọn guys tá lọ bá ṣe fàájì ní ìjẹta. Aunty ṣe ìgbàgbọ́ pé àwọn guys yẹn ló fọ́sọ àtọ́n rape wa tán tún pẹ̀gbọ́n wa. Àwọn boys ò kí lẹ̀ sọ. Aunty, àwọn guys tá lọ bá ní ìjẹta yẹn, àwọn ló cause ẹ̀, àwọn ló pẹ̀gbọ́n wa. Àbáwọn Lambo lẹ̀ tán. Bẹ́ẹ̀ ni aunty. Jojo ṣé mọ̀ nǹkan tẹ̀ ń sọ ṣá? Kì í ṣe only rape o, wọ́n tún pẹ̀gbọ́n wa ni. Àwọn guys yẹn Lambo ká lọ sílé wọn ló ṣe kí ni ló ṣe. Àwọn guys yẹn ló jẹ́ ká dẹ ẹni tó wà nílùú Èkó. Àwọn náà rèé pín. Yes, tán vape wa. Bó ṣe ẹ understand nǹkan tẹ̀ ń sọ ṣá? Bẹ́ẹ̀ ni aunty. Àwọn boys yóò máa ń ṣàwọn tó máa ń rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ tán débi pé wọ́n máa but then nǹkan tẹ̀ ń sọ dá yín lójú.
because àwọn guys yẹn ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ó dé dídán ká rí nǹkan tẹ́nìkan ò rí. Okay ẹ̀gbọ́n kan excuse me no mo kàn fẹ́ mo fẹ́ ro 1 or 2 things ẹ kò fún mi time ẹ fún mi little time màá mọ̀ nǹkan tá a máa ṣe sí ẹ ṣe gbọ́ ẹ kàn ẹ ṣáà jẹ́ kí mo need time ẹ fún mi time excuse me jọ. Màá get back to you. Kenny, torí pé orí ò pé. Ìwọ fall in love fọwọ́ gẹ́ẹ̀ tó ṣe pé wọ́n lé wa kó tó jẹ́ káde èrè kó ìwọ tó tún pa àwọn ẹ̀gbọ́n tó tún rape wa are you stupid kí ló dé máa ṣe é dá ṣé tó ní pé wọ́n ti ń spend ṣéǹjì fún ẹ tó ń fún ẹ lówó tó ṣe pé owó ló mà àbí owó ló mà. Èmi ti fall in love pẹ̀lú bọ̀bọ̀ yẹn so kò dákẹ́ after all kí ló kẹ́ ẹ̀ kí ló kẹ́ ẹ̀ bó jẹ́ kí n sọ fún ẹ o gbogbo past yẹn mi ti forget ẹ̀ jọ kí la fẹ́ gbà sí tábà pa àwọn guys kò sí nǹkan tá fẹ́ gbà sí ó ti lọ nìyẹn owó lèmi wá count lẹ́kọ̀ọ́ mi wá ṣa pépà kò gbàgbé ẹ̀ sórí pé ó máa lè níyàn o ìwọ sọ pé wọ́n spend fún ẹ ṣọ́ṣọ́ ó ti gbàgbé past yẹn ni ó ti gbàgbé àbí ibẹ̀ ọ̀gá ìsìn lórí èpò ẹ̀ tó dìsìmẹ́jì yẹn bó ṣe rí àbí orí ò pé báyìí mi ò ní gbà fún ẹ mi ò ní gbà fún ẹ torí èmi bó ṣe wò mo máa gbẹ̀san ni wo kò sílẹ̀ tó kọ̀ mi ò bá ìṣòro láti ẹni dọ́là mi ò ní gbà. ìwọ fẹ́ fall in love àbí o fẹ́ fall in love with that stupid guy tó ṣe pé wọ́n force mi tọ́lẹ̀ èpò mi kí ló sọ wọ́n máa ń tẹ́lu rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí kí ló ṣẹlẹ̀. Kí ló dé ẹ fẹ́ sọ níbi di marketplace ni súnmọ́ òun kí ló ṣe ẹ ń bá yín sọ̀rọ̀ ẹ kí ló ṣe yín kí ló tẹ̀ pariwo ẹ fẹ́ sọ níbi di marketplace ni kí ló wá fariwo ṣé ẹ mọ̀ pé àwọn oníbọ̀ọ̀sì ń gbọ́ bẹ̀ ṣe ń pariwo ni kí ló dé kí ló fẹ́ argument. àǹtí ẹ gbà mí lọ́wọ́ Kenny fall in love lórí àwọn gẹ́ẹ̀sì ṣe pé wọ́n pè gbọ́n wa kì í ṣe pé wọ́n tún pè gbọ́n wa wọ́n tún rape wa. tí bá gbọ́ yìí òun tí ọ̀la sọ pé Kenny ti fall in love pẹ̀lú àwọn lambo ń gbọ́ Kenny bò ó lọ fall in love pẹ̀lú pàlàpàlà wò ni kí ló máa ń ṣèyàn ọmọ sí iná torí pọ́kàn náwó lé ẹ lọ́wọ́ náwó díẹ̀ fún ẹ ó yẹ ti fẹ́ mọ́ ẹ lójú. mo ti gbọ́ ẹ wọlé lọ. àríkà tí mo ṣe fún idiot ó máa gbà. màá mọ̀ kọ́ sí máa ṣe fún ẹ. omi etí ẹ̀ wá pọ̀ jù ṣé rí bàbá tá bá ti nu omi yẹn báyìí tá ti nu báyìí ẹ̀kọ́ náà kò tún ti ya dé ni. ẹ̀rù wá ń gbè mí pé olómọ̀ ẹ̀ka ọmọ èkó bá mi tẹ́lẹ̀ gbọ́dọ̀ mi náà wà wọ́n náà ti pọ̀ jù fẹ́mi mi ẹjọ́ kí ni ká ṣe sí báyìí. wọ́n pé bọ́rọ̀ bá rú ni lójú abilẹ̀ léèrè tó iwájú fagbọ́gbọ́ ẹ̀yìn ọpọ́n fagbọ́ olùmúlọ̀tún ọlọ́kànrán lọ́sìn àárín ọpọ́n ifá ìta òdi ọ̀run má fi re pebi má fi ibi pèrè má fòlòlò fọhùn bó bá ṣe rí ni owí o. sẹ́yìn àwọn ọmọ yín yìí wọ́n ti ṣe wọn àṣemáṣe tí wọ́n ti lóore búra nídìí omi ọlọ́lá wípé tọ́wọn ò bá ti lè gbẹ̀san lọ́wọ́ ẹni tí ó ṣèkà fún àwọn ò ní dẹ̀yìn lẹ́yìn rẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ẹ máa gbà ẹ ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí onídàájọ́ kẹrin ríjà ìwọ omi ọlọ́lá tí bá wá ní mi ní gbẹ̀san fún ẹ o mi ìfẹ́ jẹ́ kó o gbẹ̀san rárá o mo fẹ́ jẹ́ kí mi fúnra mi lọ gbẹ̀san mo fẹ́ jẹ́ kó o tì mí lẹ́yìn o ọjọ́kọ́jọ́ tí bá wá ní mi ní gbẹ̀san tí bá ní mi ní gbẹ̀san wọ mi mo fẹ́ jẹ́ kó o bínú sí mi kí n ríjà omi kí wọ́n ríjà omi mo gbọ́dọ̀ gbẹ̀san yìí o. ẹnikẹ́ni tó bá sì gúnlé wọn tó jàbálẹ̀ wọn bólítọ̀ òun ọ̀bàkú yóò gbé burúgàjà bẹ́ẹ̀ ni ṣé wá rí o ó wá ti tó àsìkò tó yẹ kí wọ́n gbẹ̀san wọn wá fẹ́ gbẹ̀san o àyàfi kí wọ́n gbẹ̀san bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa rí ìbínú omi ọlọ́lá bẹ́ẹ̀ ni. ẹ sọ pé kọ́ gbẹ̀san sí ṣe rí àwọn boys tá à ń sọ yìí àwọn boys tí wọ́n dá wàhálà yìí sílẹ̀ táwọn ń sọ wípé wọ́n dá wàhálà yìí sílẹ̀ yìí sí ṣé àwọn boys wọ́n burú gan owó burúkú wà lọ́wọ́ wọn ṣé àwọn boys èmi ò mọ bá ṣe fẹ́ ṣe é sìn tábà ní ká lọ ọlọ́pàá wọn máa bribe ọlọ́pàá wọn á get away from it but èmi ò mọ bá ṣe fẹ́ ṣe báyìí tó yẹ pé wọ́n máa tẹ̀lé àwọn ọmọ ìlọ sí ìlú yẹn tí wọ́n dẹ̀ ní mọ̀. wọ́n pé wọ́n burú kò sí bọ́sẹ̀ lè burú títí tí fáwọn ní mú wọn balẹ̀ torí mọ́nàmọ́ná ìṣíjú ẹni tí ó pa
akẹ̀yìn sọ̀rọ̀ ní síjú Elédùmarè ebè tí kúlú sọ bá ilé tẹ̀ lówùrọ̀ bó bá dọjú alẹ́ àtúkà sùrùsùrù là ń sọ̀rọ̀ ìsùrù bárabàrà bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ bàrà oyún ológun gàgà kì í bá wọn náà jẹ́ òsòkò tún dalẹ̀ bẹ́ẹ̀ ni àwàsẹ́yìn báyìí ní tirẹ̀ àwàsẹ́yìn láfi wá tiwọn. ẹ̀mí ìpè wọn á tẹ̀lé wọn lọ sí ọmọ ọ̀dẹ̀ nímọ̀ ìyẹn gangan ní kẹ́sẹ́ torí àwọn ọmọ kéékèèké wọn ẹ̀rù ń bà mí ni. ẹ wo ẹ fi yún dá mi bàdà rẹ̀ báyìí lè yá oníyèmúyè láfi mú wọn bẹ́ẹ̀ ni iye wọn ò ní sọ títí tí wọ́n fi débi tí wọ́n lọ bẹ́ẹ̀ ni. ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi tọ́jú ètò tó dùbúlẹ̀ àìsàn yìí. bàbá ilé tọ́jú ìkejì rẹ̀ tára rẹ̀ bá ti yá bọ́wọn ọkùnrin ń ṣe tẹ̀lé yín dèlù yín kékeré nìyún sọ́yẹ yín bẹ́ẹ̀ ni. adánilóró fagbára kọ́ ni àṣehun burúkú ẹ kú àràáfù ó sì kù díẹ̀ náà kó o tó mọ̀ póhùn ìkọ̀kọ̀ tó ṣe ò dáa. ọ̀nà làákù. gbọ́dọ̀ ti lálejò. ẹ̀yin ẹ gbọ́rọ̀ ǹjẹ́ ẹ mọ ojú méjèèjì ẹ mọ dáadáa. mi mọ. ibà àwọn òbejì méjèèjì tí wọ́n ń bá wa bùnmi ọlọ́lá ní tá a fi ṣọdún ọlọ́lá. tá a orùsùn jáde àwọn méjèèjì ní bẹ lórí ìlú. olùwò ẹ máa sọ̀rọ̀ bí ègbè bí ṣé bí ẹ mọ̀ pé a ti fi orò sí wọn lọ nílùú kí ló tó wá ṣe nílùú. ìyóòṣà bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí dáadáa wípé àwa fúnra lára wa a gbọ́dọ̀ ṣèdájọ́ lọ́wọ́ ara wa ìbá lọ́ba ọba sì bá lórí ohun gbogbo. bẹ́ẹ̀ni. ńlá láṣẹ ńtọ́ bàbá wí ńlá bẹ́gẹ́. ó dà èwo wá láwọn eléyìí o. ibà wọn wá jí omi ọlọ́lá bù tí wọ́n wá fi tipátipá báwọn méjèèjì láṣepọ̀ tí wọ́n sì tún pa ẹ̀gbẹ́ wọn sí di omi ọlọ́lá. àwọn rèé. àwọn ní bẹ̀rẹ̀ ìlú. alálẹ̀ ò mà ṣe o tó fojú àṣẹ bí hàn ó ti dà wọ́n ní ewúrẹ́ tó bá dà fánù. ẹ̀jẹ̀ rẹ̀ láfi kó. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ máa fi kó ó yá láàfin. torí bí wọ́n ti ń bẹ lórí ìlú yìí wọn ò lè sọ̀rọ̀ kódà wọn ò níyè bí wọ́n ti débì mo ti fò ṣeéṣe sí wọn lẹ́nu ọ̀pàpá sì ti pa ohùn wọn dà ẹ̀mú mu ti mú wọn níyè lọ ẹni tó bá ti yàgò ìtúpẹ́ mẹ́wò ẹ̀jẹ̀ lọ ẹ̀ sọ. ẹ ṣàánú mi ẹ má jẹ́ lò ó túmọ̀ lórí ẹ ṣàánú mi. Ifá ti sọ̀rọ̀ Ifá ní kẹ́ ẹ ṣe sùúrù ojú àṣẹ bí ó tó wá hàn ẹ mọ̀ kóra yín lọ́kàn sókè ìlú yìí ò ní bàjẹ́ lórí yín kábíyèsí olúwa mi ẹ fọkàn balẹ̀ ṣé ẹ gbọ́ kò séwu. Ifá sì ti jóye wa pé fúnra màálùú ní fẹsẹ̀ ara rẹ̀ nílá síbi tí wọ́n ò ti pa. fúnra wọn ni yẹn rìn gan lọ́wọ́ sínú ìlú ìtọ́wọ́ wáyé tẹ̀ wọ́n tí ò ní dá a láàmú. ẹ̀yin ṣé wọ́n ti àmọ́ ọ̀sẹ̀ sùúrù sí gbogbo. kábíyèsí o kábíyèsí. wọ́n jà fún ọ wọ́n jà fún ọ àṣeyọ́ mi o. ẹ̀sùn mọ́mọ́ ẹ̀sùn mọ́mọ́ ọ̀dàlẹ̀ balẹ̀ olúwa mi ìgbò mẹ́kun oyè. kábíyèsí o. kábíyèsí. olúwo ẹ dákun kábíyèsí ẹ foríjì mi àwọn wo rèé orí yìí dàrú ni ṣé ẹ yẹ wèrè ni ẹ rí i pé aláìmọ̀kan làwọn kinní yìí káàsì mọ̀ pé ìmọ̀kànmọ̀kàn fàfà ńlọ́jọ́ dórí igi tó ti ń pètè ẹ̀rín rí tó lórí igi ńlá múṣèlékè agbára gbogbo yìí ti wá gbàgbé pàtìgbó àti igi àtọ̀fọ̀fà kò tó kábíyèsí olúwa mi bìlùlẹ̀ lẹ́ẹ̀kan so iwájú kábíyèsí lẹ́dẹ́ ilẹ̀ ń wọ̀kọ̀ ìbí kí ẹ lè dọ̀bálẹ̀ àfihàn dọ̀bálẹ̀ níwájú kábíyèsí lẹ́ẹ̀ lè tẹ́ríba kò ní dáa fún yín ní kọ̀ọ̀kan. ẹ wò kábíyèsí mo wí fún yín jọ́ kínní àná mo ní tí fáwí yóò padà wàá ṣe o ọ̀rọ̀ náà ti wá ṣe báyìí ní ìsìn bẹ́ẹ̀ ni. kábíyèsí ó ti ṣe ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń wò yìí àwọn ni wọ́n lọ sí di omi ọlọ́lá níjọ́sí tí wọ́n lọ bù ú tó sì pààyàn sí díẹ̀. kódà àwọn wọn bá wọn òbejì lájọṣepọ̀ àwọn náà tún ní. àwọn aṣẹ́bìrì ṣé pé ẹ̀yin ni àìdá tẹ́ ẹ kọ́ sínú ọmọ èèyàn tó fi ń pọ̀ ọmọ èèyàn láláìdá. olúwo kábíyèsí o kábíyèsí o. ojú àwọn aṣebi nìyí àgùntàn tó bá da fánù. ó di dandan kó fi kó o ni wọ́n fi kó ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n fi kó. ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n fi kó. bẹ́ẹ̀ni bàbá.
ẹ tọ́jú àwọn aṣebi yọjà kẹ́sì kẹ́yìn wọ́n ti bọ̀. ọwọ́ ìpẹ́ sàkéèké omi gbọ́dọ̀ ìpẹ́ lẹ́nu kọ́ńkọ́n ló lè wúre kó ṣèdájọ́ wọn kí wọ́n mọ̀ gbọ̀rún lọ gbogbo ẹni bá wọ̀lú onílù tí ń tẹ̀lú onílù gàbàgàbà tí ń tẹ̀ gèjegèje ibi táyé wọn padà sí ló padà sáyé yìí o tí yìí ń túmọ̀ sí pé àkàbà tó bá ti dẹ́kun àti gàjà yóò padà digi ìdáná ni o ṣe rí bóun lẹ padà fẹ̀mí ara yín dágbòrú gàjà yìí àbí àṣìbá lílàjà ìlà ìlẹ̀ ìgbọ́dọ̀ gbogbo akọ́jú owó akọ́jú wọ́lá akọ́jú wọ́rọ̀ rẹpẹtẹ ibi tọrọ ọ̀run wọn kàn kù sí wọ́n ṣe ilé ayé ní gbé bó o bá ṣe tán ó dòde ọ̀run abẹ́rẹ́ ń tẹ́ ẹ fi kánjú wá òun rẹ bóyá wọ́n fi ọdún méjì ó di dandan ká tẹ̀ láṣẹ ọba àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọkà mọ́tọ́rọ́ àṣẹ wàrà tí ń bẹ lẹ́nu ìjímèrè èyí tí ń bẹ lẹ́nu olólàájú tó jọba ẹranko ọyá ẹgbọ́rùn bọ́gí ìwọ́n tiẹ̀ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. tó ògùn ní bẹ́ni lórí ọmọ òkèjé ìrókò àjèjì ní gbòòrò gbàgbà ọpẹ́lọpẹ́ ọ̀bàràkà nígbà tí gbogbo àwọn ẹni bíi ayé tí wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n náà fẹ́ ba ìlú ìjẹ́. ọ̀bàràkà ó yá máa kó wọn dà sọ́run. wọ́n forí jalè àgbọ̀ wọ́n fa gbòòrò fagbọ́ ohun tẹ́dá ò kà sí ayé o sọ̀rọ̀ páwọn tí mo jẹ́ ní padà fẹ́ bí wá o. ọ̀nà tẹ́ ò mọ tẹ̀ ń tọ̀ o ó lè mú ní sọnù nígbà mìíràn o àti pé òun ṣe gbogbo orí la lèèyàn jẹ láyé mi kì í ṣe gbogbo orí la lè pàṣàyè má ní lọ́kàn kó má ṣe bí kó má padà wá bá ọ ẹ wo bọ́ ṣe ń wo bọ̀bọ̀ bí orí ẹran. wọ́n forí jalè.